àti pé tí ẹ wá sọ̀rọ̀ sex and moral mọ́ bíi tìgbà kan kò sí topic tá a ti ṣe topic pómi pọ̀ lára obìnrin nígbà ìbálòpọ̀ yẹn gan náà a ti ṣe rí wípé it means that the body of that woman is receptive olómi yẹn pọ̀ ó dàbí ìtọ̀ kò kí ń ṣètọ̀ vulva nìtọ̀ ti ń wá ibi títọ̀ ti ń wá ó yàtọ̀ sí ibi tí omi tẹ́ ń sọ yẹn ti ń wá omi yẹn ó proof wípé ara obìnrin yẹn wà relaxed then gbogbo every part of her body tó yẹ kí ẹni yẹn touch kókùnrin yẹn touch tó yẹ kókó yẹn dé ó dé gbogbo àwọn part of the body òun ló pe omi yẹn jáde kò kí ń ṣètọ̀ kò ń ṣe ìtọ̀ mo rántí pé mo ti ṣe fídíò 2 or 3 lórí pé omi púpọ̀ tó bá jáde lára obìnrin during ìbálòpọ̀ nǹkan tó mí nìyẹn àwọn míì omi máa ń sẹ̀ lọ́yàn wọn ẹni omi tó bá jáde lára obìnrin time tó bá ń dóko is a proof wípé okó yẹn dé gbogbo ibi tó yẹ kó dé lára ẹ̀ ara ẹ̀ dẹ̀ relax ọkàn ẹ̀ relax pẹ̀lú ọkùnrin yẹn obìnrin tí ò bá wà tára ẹ̀ ò bá tutù bẹ́ẹ̀ yẹn bóyá ọkàn rẹ̀ ò sí pẹ̀lú ọkùnrin yẹn tàbí kó jẹ́ pé bóyá inú ẹ̀ ò dùn tàbí kó jẹ́ pé bóyá ti gé dọ̀ fún tán gé tán ṣe mọ̀ pé idọ̀ gígé oríṣiríṣi náà míì wọ́n máa ń gé tán tàbí kó jẹ́ pé ọjọ́ orí ti dé tó ti dàgbà tí ò sí natural pé kójú ara tutù natural lè mọ̀ but ẹni tára ẹ bá tutù bẹ́ẹ̀ yẹn okó yẹn dé gbogbo ibi tó yẹ kó dé ni ọkàn ẹ̀ dẹ̀ relax pẹ̀lú ọkùnrin yẹn ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n bond the release of oxytocin dopamine endorphin prolactin gbogbo àwọn hormones yẹn wà easily released ó lè jẹ́ pé bóyá ọmọ kékeré lẹ́ni yẹn she's still in her age the age of like 20, 30, 35 or ó pẹ́ tán 40 bóyá the woman is a very young person it's not a bad thing tómi yẹn ò bá ti rùn tó bá rùn nìkan ló lè jẹ́ pé bóyá infection bẹ́ẹ̀ tí ò bá ti rùn ó mì pé ọkùnrin yẹn ó understand body anatomy ẹ̀ dáadáa ó dẹ̀ ọwọ́ ẹ̀ dé gbogbo side ibi tó yẹ kó dé lára obìnrin yẹn ni ìtumọ̀ pé omi pọ̀ ó jáde lára obìnrin nìyẹn so kò ń ṣe ìtọ̀ then ẹni yẹn sọ pé àwọn experience táwọn ti ní pẹ̀lú àwọn ìyàwó àwọn míì omi yẹn òun tó yẹn ìyẹn ò míì àwọn míì máa lọ́mú àwọn míì wọ́n á lọ́mú kékeré ẹlòmíì á lọ́mú ńlá ẹlòmíì dúdú ẹlòmíì pupa ẹlòmíì kúrú ẹlòmíì ga bára kálukú bá ṣe rí the fact pé omi àwọn kan ò pọ̀ kò míì pé iye size omi tàwọn other wives ló gbúdọ̀ wà lára the new wife then moreover bóyá ọmọdé lòun tiẹ̀ all those things are things that we have talked about àwọn tó ń bá yẹ students page wa they have learnt it so àní ká máa ṣe repetition there are a lot of topics tá a máa treat so wà dẹ̀ ti sọ fún wa sex is for married people okó dídó àti àti fẹ́ra wọn ló wà fún wọn lọ dókò lẹ́gà o wọ́n sọ̀rọ̀ okó àtòbò tó ń dókò lẹ́gà kiri tiẹ̀ bọ́ ọ̀nù o pa ara ẹ mọ́ nígbò bá lọ́kọ wàá mọ bí ara ẹ ṣe rí kò jù bẹ́ẹ̀ lọ bàbá náà ti ń sọ̀rọ̀ okó àtòbò tó lọ gbégbá ara nù tiẹ̀ lọ́bọ̀ o ń sí bẹ́ẹ̀ thank you gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé mi ìsọ̀rọ̀ okó àtòbò mọ́ bíi tìgbà kan ọ̀rọ̀ sex and moral ó fẹ́ mọ́ sí tọ́píìkì tá a ti treat ó fẹ́ mọ́ sí topic health benefits of intercourse early morning coitus sex for the aged if you go and check my YouTube channel ẹ rí i pé over 2-3 years ni mo fi treat topic even though àwọn èèyàn ń bú wa wọ́n ń ṣe wọ́n mọ̀ but worry ó fẹ́ mọ́ sí topic tá a ti treat so tabala tún sọ sí bí gbà téèyàn bá make repetition even though it doesn't really mean but even the person even said even ṣe bójoojúmọ́ ni new followers in day so when we keep treating the topics we have treated before the new followers will learn it doesn't mean you can go and check my YouTube channel ẹ máa rí àwọn oríṣiríṣi topics or you can read about it all these things nobody is an island of knowledge èèyàn náà ń kàwé ń pa ẹ̀ ni tàbí kéèyàn gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ professionals nípa tó ń mọ̀ ń pa ẹ̀ dáadáa kò ń ṣe pé bóyá èèyàn náà èèyàn wá kó gbogbo ẹ̀ sọ́pọlọ we read about it